Bukhari rẹ̀ mo wá gbé Muslim gangan tó ṣe pé ní bí wọ́n ṣe kà gangan nu Muslim ló jẹ́ wá lọ gbé tírà Muslim gangan wá Sahih Muslim rẹ̀ ló jẹ́ gbé náà wá ìwọ̀n àkàjáde ń bẹ̀ ìrújú táwọn mọ́ ti bọnú mọ̀ ìní mọ́ jẹ́ àmọ́ lójú ọmọ káwàlá tá bá ń sọ̀rọ̀ tá fi mọ́ drag wọn báwọn wallahi kìí ṣe pé à nífẹ̀ẹ́ wọn a nífẹ̀ẹ́ wọn kọ̀kọ̀ a máa ń ṣàdúrà fún wọn a sì nífẹ̀ẹ́ wọn gbangba tá bá rí wọn a kí wọn àwọ̀ ìfojú pamọ́ fún wọn àwọn tí wọ́n lè jẹ́rìí ń bẹ a kí gbogbo wọn èmi ò lẹ́nì kankan tí mò ń bá jà ní gbogbo ẹni tẹ́ bá rí tí ń bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ayẹ̀ǹkà ibi tí wọ́n bá rí ọbọ̀ ti kéw ibi ó bá rí ọba ti jẹ́ kò sí tó kèmí àmọ́ kájọ fìdí òdodo rinlẹ̀ ní tí ó ṣe mi kún wájú Ọlọ́run tó nǹkan kálukú náà lọ pàdé ẹjá lọ sí báàbù talbina so báàbù talbina tu mujammatun li fu'adil marid in tí ma Muslim fi ṣe tọ́pìkì ọ̀rọ̀ wọn nìyẹn àbá ní 2216 láti bá wọ́n ní wa haddathana ọ̀rọ̀ wọ́n bọ́rọ̀ ọbọ̀ látòkè ní báàbù tó wà lókè rẹ̀ ní báàbù tàdáwí bil habbati sauda in ló wà lókè rẹ̀ fẹ́ntọ́lọ̀ bá ní kó ní tíráì lẹ́yìn rẹ̀ náà wá sọ pé wa haddathana Abdul Maliki bin Shu'aib bin Layth bin Sa'din haddathani abi an jaddi haddathani Uqaylu bin Khalid an ibn Shihab an Urwata an Aishata zawji nabi sallallahu alaihi wasallam so gbólóhùn haddathana lọ́dọ̀ àwọn afọ́ní hadithi odidi iṣẹ́ kan lọ́tọ̀ akhbarana ọ̀tọ̀ ní sami'ina ọ̀tọ̀ ní ra'ayna lọ́dọ̀ àwọn afọ́ní hadith wọ́n wá ka àwọn tí wọ́n sọ̀rọ̀ ifá wọn wọ́n kàábọ̀ tó fi wá dọ́dọ̀ ibn Shihab ọ̀nà gbà látọ̀dọ̀ Urwa wá gbà látọ̀dọ̀ ta ni o látọ̀dọ̀ yawa Aisha tí yawa Aisha sí wà ń jẹ́ zawjin nabi sallallahu alaihi wasallam tí wọ́n ń jẹ́ ìyàwó fa nabi annaha pé yawa Aisha kanat idha mata al-mayyit ẹ máa gbọ́rọ̀ yìí dáadáa o ẹ wà omi tí ìrújú tó ti wáyé ń bẹ̀ idha mata al-mayyit tó kú bá kú min ahaliha nínú fámílì yawa Aisha fastama'a lidhalika an-nisa táwọn obìnrin wá kójọ síbi tó kù ti kún ẹ̀kọ́ tí ma kọ́ rí ń bẹ̀ ni pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn obìnrin ó dá wà lọ́tọ̀ àwọn ọkùnrin ó dá wà lọ́tọ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́kọ̀ tí ikhtilatu a máa wáyé ń bẹ̀ àti mọ́lùdí yìí àti nǹkan kódà àwọn mìíràn máa jú ọmọ sọ̀dírù kèrìíra wọn báyìí ibi ẹbá bayé jẹ́dé ẹ bára yín bẹ̀ fastama'a lidhalika an-nisa táwọn obìnrin wá kójọ tán wá kíyàwó Aisha ẹ máa wọn kan obìnrin ọlọ́ọ̀kẹ́ obìnrin ọkùnrin ọlọ́ọ̀kọ́kùnrin àwọn obìnrin ọmọ kíra wọn máa kí àwọn ọkùnrin ibi tó bá jìnà obìnrin náà ọmọ ọkùnrin ọmọ kóbìnrin ibi tó bá jìnà ìsìláàmù gẹ́gẹ́ nu àwọn wọnú ara wa ń ṣe nǹkan ibẹ̀ náà lẹ́lòmí ibi àti ń sìnkú lẹ́lòmí ti ń gba nọ́mbà obìnrin fa tọ́rọ̀ bá ń lọ báyìí ní ìsìn àwọn èèyàn sáwọn èèyàn ti ẹ̀sùn kún bí òkú mọ́ àwọn èèyàn ti sọ wàdíìmà àlìwàdíìmà tù wọ́n ti sọ di àlìwàlíìmà Ọlọ́run kò sí wá jẹ́jẹ́ wọ́n ní táwọn obìnrin bá ti wá wà ń bẹ̀ tí wọ́n kó jọ thumma tafarraqna ẹjá túbẹ̀ yẹn náà mufti markaz ẹjá túbẹ̀ yẹn náà irú yíyàn gbọ́dọ̀ jẹ́ mufti ilẹ̀ Yorùbá tẹ́ẹ̀mọ̀ da ìmọ̀rú torí ìfẹ́nu ti yín ẹnìkankan sọ fún yín pé tẹ bá fẹ́ jẹ òkú wọn sọ pé ẹwọ náà wọn tẹ bá jókòó ọjọ́ kẹtọ wọn sọ pé ẹwọ náà àbẹjọ́ kejìlá wọn àlẹ́ ẹwọ náà ní tí wọ́n sọ ń bẹ̀ ní pé ẹ má lọ mẹ́sìn kèfèrí kan ti ń béèrè pé ẹ dákun àkàtà ẹ má ṣe lọ́jọ́ kínní kan kí ló fi ẹ̀sìn tó bá dé ẹ̀rí wo lẹ fẹ́ fi báàkì àkà sọ̀rí wo lẹ fẹ́ fi báàkì ọkà ìtẹ̀ àmàlì masakin sáwọn masakin lẹ̀ ń fún ní àmàlà méjì ẹran kan nítorí 2000 àmàlà méjì ẹran méjì nítorí 5000 envelope bá ti wúga ẹ fún ní mọ́ọ̀tì sí envelope bá tún ṣe ẹ tún fún bottle water ajínikírun àdúgbò yín ẹ gbóúnjẹ fún ẹ sọ fún pé àbẹ́ mọ́ bínú ó ti kò pàmọ́ kan lókùn lẹ̀ ní o ẹ dákun kankan ibi tájínikírun jókòó sí náà lẹ ti lọ gbé ẹran méjì ńláńlá fẹ́lòmíì tẹ́ ti mọ̀ pé yóò ṣe transfer sínú ó pè yín kò ní pè yín ẹ̀sọ̀n tàlùmọ̀ ẹ̀sọ̀n tí ó wúlò fún wọn kódà kọ́ mọ́ tẹ́ wọn lọ́rùn kulil haqqa walau ala nafsik kulil haqqa walau kana murra so sí ra iná sáà mọ́ká lọ máa gbá díá lóde òkú alókọ tá a lè fi gbà kálíbà wá gbà a ní ta lè fi gbà tí mọ́lúdì tí wọ́n máa dá díá jọ ẹlòmí ọgbà díá láti Rabiul Awwal ọdálẹ́ asámúká tó dá wa díá tẹ́ bá ń gbá díá ọ̀hún ẹwà mọ́ pé kí ló wá padà kán ayé yìí kò sí ìtumọ̀ kẹkàn tẹba ti wá ń gbà ọ̀nà in tó lè gbà wà in tó lè wá jí ẹ padà látùnbọ̀tán rẹ ni pé ẹ dúró níbi òdodo fún àlúmà Nábì sallallahu alaihi wasallam ibi òdodo ẹ gẹ́gẹ́ ló bá wa àwùjọ ti bàjẹ́ o tẹ́yìn tí ó bá yé yín àwa ń sọ fún yín àwùjọ bàjẹ́ gan o wàláhì ìsìláàmù ò sí lọ́pọ̀lọpọ̀ ní ilé mùsùlùmí o gbogbo ẹ̀yin mọ́lúdì ẹ dára yín padà bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe mọ́lúdì yín ẹ sọ̀rọ̀ in tí ó wúlò fún mùsùlùmí àfáàlà bíbí lágbàjì nísìn ẹwọ́n táwọn bá káàkiri
lọ́jọ́ tí wọ́n ti sọ̀rọ̀ kan tó lọ ta báwọn ẹlẹ́bọ tí wọ́n ti dráàgì wọn tí wọ́n mú wọn sọ́wọ́ ṣebí náà ti ń lọ bẹ̀bẹ̀ lẹ́yìn wọ́n bẹ̀bẹ̀ lẹ́yìn ní ṣe máa plé gíní wọn jáde lájọ́ náà ní ìsì torí pé àfọ́là bíbọ̀ fẹ́ kí ayé ọmọ yẹ̀yẹ́ àwọn wọ́n fèsì mùsùlùmí squarely wọ́n kọrin kí lójoojúmọ́ tí nǹkan sì pọ̀ tó yẹ pé tá a bá tẹnu bọ̀ táwọn gẹ́gẹ́ ní mẹ́sẹ̀jì tí wọ́n gbọ́dọ̀ máa páàsì sí àwọn zùmọ̀rẹ́ ẹgbẹ́ wọn àwọn alágbàdì ẹgbẹ́ wọn táwọn ẹlẹ́hà wọn máa bojú tó yẹ pé tí wọ́n bá dé ta gbangba wọ́n síjúlẹ̀ ní patí wọ́n síjúlẹ̀ ní títì wọ́n síjúlẹ̀ ní gbogbo ààyè tí wọ́n lẹ́kọ̀ọ́ múra ẹ̀há gangan wọn mẹ́ni àsíjú fún wọn mẹ́ni ànísíjú fún ẹ̀kọ́ eléyìí ń bẹ tó yẹ kẹ́ máa kọ́ àwọn èèyàn wọn lọ kàrọ́ Ibn Taymiyyah àwọn bọ̀ wá sí ibi ọ̀rọ̀ yín gbogbo ń tẹ́ ka nípa Ibn Taymiyyah pátá ìlà mú jáde a sì máa fẹ̀rìtì gbogbo ń tẹ́ sọ́n pa Muhammad ibn Abdul Wahhab ọlọ́run kò sí èmi ògúgbé ń sọ àwọn ẹ̀rí pé mò ń tẹnu mọ́ àmọ́ òdodo wọn kọ́ wa lódodo lásì àrí o wọ́n sì kọ́ wa lódodo láwọn abòmí ìta tó ti ké nítorí àsìkò ó ní táwọn obìnrin bá wá kójọ bá níbi tí òkú ti kú fún yàwó Aisha yẹn thumma tafarraqna kí ni túmọ̀ tafarruqu tí wọ́n kálukú ti wá pín wọ́n kálukú ti gbalé wọn lọ ní túmọ̀ rẹ̀ illa ahlaha tó wá ku àwọn ará ilé ìyàwó Aisha nìkan wa khassataha la ilaha illallah àwọn ará ilé nìkan àti ìyàwó Aisha nìkan ní ó kú nulé àwọn tọ́rọ̀ kánù yẹn al-aqarib àwọn alásùnmọ́ àwọn tó jára nú ilé tó kù àwọn yòókù tí wọ́n láti ta tí wọ́n láti èkó tí wọ́n láti nǹkankan wọ́n kálukú sí kíni wọ́n ti gbalé lọ wọ́n ni amarati bi burmatin min talbinatin nínú tíra mú tí ń ka ó rẹ̀ ó ìgbé sábẹ́ tébù yóò wá pàṣẹ pé kán lọ mú bí lọ́dọ̀ tiwa náà bí pé ẹ lọ da dẹ̀kíkì papọ̀ ẹrọ mọ́lá ẹsìn nǹkankan lápẹjúwe wọ́n ni fatubikhat wọ́n bá dáná thumma suni'a tharidun fasubbati talbinatu alayha wọ́n bá ṣe kíní kan tá ń pè ní tharid ó náà máa dàbí bí míkì báyìí wọ́n dà mọ́ra wọn pẹ̀lú talbina tó náà ní wàrà nù nǹkankan báwọn wọ́n ṣe gbé papọ̀ thumma qalat ìyàwó Aisha àmọ́ sọ pé kulna minha ẹ̀yin ará alé mi yìí ẹ jẹ́ ń bẹ́ fa inni sami'tu rasulallah torí pé mo gbọ́ tí Ànábì sọ yakul sí sọ pé at-talbinatu ẹ̀rí kíní talbina tí mo ní wọ́n prepare fún wa yìí majammatun li fu'adil marid tálà rẹ̀ bá ń ṣe kíni tó bá jẹ́ ìmọ̀ jẹ́ kọ́kàn aláàrẹ̀ ò sí kíni kọ́ balẹ̀ tudhibu ba'd al-huzni ìmọ̀ yọ ìbànújẹ́ kúrò níbi kíni kúrò ní ara torí pé n tó ṣẹlẹ̀ sí wa yẹn mọ̀ táwọn èèyàn ń pè ní ikú ni ẹ̀ntẹ́ ní rí mọ́ ikú ni máa tó àṣírí ilé yóò ta àṣírí ọ̀nà yóò sọ bí tó ń kálukú kù sí yóò sọ bó ṣe rí láwùjọ yóò sọ bó ṣe rí nínú ẹbí ẹwù bàbá Àjàní bó ṣe kú nísìn ẹwù bí ọ̀rọ̀ wọn ṣe di controversial ẹlòmíì ti rówó lára wọn nísìn nínú àwọn bloggers so bí kú tẹlòmíì náà ṣe rí nánu tí ò ní lójútùú ẹwù bàbá nísìn kú tí wọ́n lójútùú torí wọn ọ̀sẹ̀ bọ ibi èmi dúró sínú ọwọ́ pẹ́lẹ́bọ kẹ́kọ̀ọ́ rí wọn drag yẹn ó jẹ́ inú mi ó dùn àwọn àfáà mi ń bẹ wọn kú báyìí àwọn kèfèrí ó jáde ní pé àbá dúpẹ́ ọmọ awó lọ àjọ sẹ́fà àjọ ṣèkínní kan ni kọ́rọ̀ mọ́ bá rí bẹ̀lẹ̀ jẹ́ àtijọ́ tayé yanjú ẹ̀ ìbanilókọjẹ́ tẹ́ ń ṣe fáwọn sàlàfíà àwọn alùsúnnà ẹ̀rí pé ojú ọ̀padà tìyín kẹ́yìn ni nítorí pé tẹ́ ẹ bá báyàn lò ẹ bá alùsúnnà lò ẹ bá bídá lò ẹ padà rí pé alùsúnnà ló ṣe fọkànbalẹ̀ alùsúnnà ò ní polówó oògùn fún yín tó wá lè mú nǹkan lè kókó pé àgbọ̀dọ̀ kásùn bá ń jẹ mọ́ ẹ lè bá alùsúnnà rìn kírun ọmọ mọ̀ yín la bẹ́ẹ̀ bá bú bídá rìn ẹ lè mọ́ dọ́lọ́ mọ̀mọ́ àfàwọn díẹ̀ nù wọn ara ẹ̀ náà rẹ o nítorí pé ẹ fẹ́ sọ fáwọn èèyàn kí ọlọ́mọ jókòó òkú torí pé yìí ń jókòó rẹ̀ ẹ sì tún wẹ́ ẹ̀rí ẹ wá rẹ́ẹ̀rí kankan ẹ wá lọ fi àdìsí ànábì gbá àwọn èèyàn fi ń parọ́ fún wọn àtúbọ̀tán yín kọ́ òkè ẹ wá sọ pé à ń dráàgì wọn lọ́nà tí ọ̀dà ṣé kò tọ́ka dráàgì wọn nísìn ìmọ̀rẹ́ fún mọ̀tàfàrọ́kìnà àwọn arábìnrin àwọn obìnrin tí wọ́n kójọ tí wọ́n wá láti ibi tó jìnnà tí wọ́n wá kí wọn wọn kálukú ti wá pín àwọn ti lọ lé wọn illa ahlaha ṣé ẹ̀túnmọ̀ sí illa mọ́ illa àyàfi ahlaha ahlal mayyit àwọn ará ilé nìkan ní ó wá kù ẹ bẹ̀rù Allah ẹ má parọ́ fáwọn èèyàn ẹ̀yin náà bá gbọ́ fídíò ẹ̀wọ̀ báwọn ṣe tún bẹ̀ tó kówó òlu jẹ bí ó ṣe hẹ́ndì rè ẹ̀rù mọ̀ ẹ̀wọ̀ bí wọ́n ṣe tú àwọn fún wa náà kàlí ẹ ti ń gbọ́ pé máa lọ kó sí tó àbínú ṣẹlẹ̀ ẹnì kankan o ní tó jòdò nàìjíríà fẹsẹ̀ rẹ̀ káfíńrin àbínú ẹnì kankan máa kó wọn ò lẹ́mọ̀ subhanakallahumma bihamdika ashhadu an la ilaha